àlùbáríkà sí in tí wọ́n ti ṣe pẹ̀lú àlùbáríkà mùdírù náà tẹ́lẹ̀, gẹ́gẹ́ bí bàbá ọ̀tẹ̀ ṣe sọ pé àlùbáríkà mùdírù náà ni àwọn fi ń ṣe gbogbo ohun táwọn ti ń ṣe bọ̀ wọlé iyadu billah. So mo wá rí nígbẹ̀yìn fídíò náà pé mùdírù wa ń sọ fún bàbá ọ̀tẹ̀ gẹ́gẹ́ bí gbogbo wa ṣe gbọ́ ipe tọ̀ ọlọ́run bó fi àlùbáríkà sí nǹkan náà. èmi rò pé mùdírù ló ní àlùbáríkà yún lọ́dọ̀. mùdírù tí wọ́n ń sọ pé kọ́lọ́run bá fi àlùbáríkà sí abẹ́rẹ́ nǹkan wà. mùdírù bàbá ọ̀tẹ̀ sọ pé ẹ̀yin lẹ ní àlùbáríkà ọjọ́ tí wọ́n sí mọ́sálásí ọ̀hún àti gbogbo kò ṣe pé àlùbáríkà ọ̀kan gbogbo àlùbáríkà ọjọ́ náà ọwọ́ yín ló wà, ẹ̀yin lẹ ní, gẹ́gẹ́ bí bàbá ọ̀tẹ̀ ṣe sọ. kí ló dé tẹ̀yin wá ẹ̀ṣẹ̀ wá ń sọ pé kọ́lọ́run bá fi àlùbáríkà sí fún bàbá ọ̀tẹ̀? So ẹ̀yin lẹ bá bàbá ọ̀tẹ̀ fi àlùbáríkà sí báwọn ní kò nídìí kẹ́ pé ọlọ́run pé kọ́lọ́run bá fi àlùbáríkà sí. ẹ̀rákùn ká ní ibi tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́ tawhid tó jiná ni, tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́ ìsìláàmù tó jiná ni, ṣùgbọ́n ẹ kí irú àwọn mùdírù correct bàbá ọ̀tẹ̀ pé rárá o, ana la amliku al-baraka, èmi ò ní kápá lórí àlùbáríkà. So mo kàn lè bẹ̀ ọlọ́run bá pé kó fà àlùbáríkà sí fún ẹni èyí tẹ́mi lè ṣe ní pé kí n tọrọ lọ́wọ́ ọlọ́run kó fẹ́ àlùbáríkà. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ lánàá Amiru Jayz, torí pé àlùbáríkà kan kò sí níbì kan tó ju àlùbáríkà tọ̀dọ̀ Ọlọ́run lọ. ọmọ Amiru Jayz ni, Ajánásàrí Amiru Jayz ni, òǹkálukú wá àlùbáríkà káàkiri ni. ọ̀tẹ̀ tó lọ sí ọ̀dọ̀ bàbá lánàá, ọ̀rọ̀ tèmi wá fẹ́ sọ, bọ̀bọ́ tẹ́ ń wò lẹ́yìn mi kìí ṣàfáà o, kódà gan kò nímọ̀, tó kó wọ́n tó bá nímọ̀ tó bá ní làákàyè jọ́gọ́ọ̀sì nímọ̀ rẹ̀. kò sẹ́ni tó tí bú nílọrin nínú àwọn àfáà yìí. ṣé nǹkan tó tẹ̀ sí lánàá dáa ni àbí ò dáa? ọ̀rọ̀ tẹ́mi fi jáde lé lórí ni pé ọ̀rọ̀ àlùbáríkà tẹ́mi fi jáde lé lórí. ok, ṣé àwa tá a kọ àlùbáríkà sórí péjì wa pé àlùbáríkà TV, ṣé àwa lálà àlùbáríkà ni àbọ́lọ̀ ló lá àlùbáríkà? láńgbéèjì làlùbáríkà náà, kò sẹ́ni tí ó mọ̀ pọ́lọ̀ ló ní àlùbáríkà lọ́dọ̀. màá play voice kan fún yín nìsín, ní wípé tá a bá bímọ ẹja kọ́ ọmọ wa dáadáa. ọ̀rọ̀ tó jẹ́ pé ọ̀tẹ̀ ọlọ́ba àbá lánàá pé òun ti parí ilé kéwò, òun ti parí mosque òun o, ẹ̀yin lẹ́ni gbogbo àlùbáríkà jọ náà. ok, mo fẹ́ kẹ́ ẹ wá. bàbá náà wá sọ fún pé tọ̀ ọlọ́run ó fi àlùbáríkà sí i. ṣé wàhálà wà ń bẹ̀ ni? ṣó tún yẹ kéèyàn tún jáde fún ọ̀rọ̀ eléyìí? ṣé lára lápẹ̀lẹ̀ ni àbí ìlọ́pọlọ tó? àbẹ́yàn ní olùbáwí ipe kí n sáà jáde, wọ́n ti ń wo péjì mi. a ti ń pera wa láàfáà, ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run o. kése gbogbo ẹni tó bá ti kórùn gbọ̀n sẹ́nu ni àfáà. ẹlòmíì ò ní làákàyè kankan. ìjọ kan náà ó gbé ọ̀rọ̀ bàbá yẹn jáde, ọ̀rọ̀ tó ti pẹ́, ọ̀rọ̀ yẹn ti fẹ́ẹ̀ tó bóyá bí 7 years. ó wá gbé jáde, ẹ sọ pé ẹgbọ́n kan tí mùdírù sọ. bẹ́ẹ̀ tí ni tán bá sọ pé gbé àfáà yín jáde, ẹ lè gbé àfáà yín jáde. mo ṣe léyìí, gbogbo àwọn àfáà lèmi fẹ́ràn. kí ló ṣẹlẹ̀? mo fẹ́ kẹ́ gbọ́rọ̀ tó sọ. so láti lọ ní kí mùdírù báwọn fi àlùbáríkà sí in tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ dẹ̀ ní láti inform mùdírù yìí pé gbogbo àlùbáríkà ọjọ́ tí wọ́n fi sí mọ́sálásí àti ilé kéwú wọn ọ̀hún
mùdírù ló ní, ọwọ́ mùdírù ló wà. So mo wá padà rí nígbẹ̀yìn kílípù tó complete náà wípé so mùdírù tí bàbá ọ̀tẹ̀ lọ bá láti lọ gba àlùbáríkà lọ́wọ́ wọn, mùdírù tí bàbá ọ̀tẹ̀ lọ pàdé láti pé kí mùdírù bá wọn fi àlùbáríkà sí in tí wọ́n ti ṣe pẹ̀lú àlùbáríkà mùdírù náà tẹ́lẹ̀, gẹ́gẹ́ bí bàbá ọ̀tẹ̀ ṣe sọ pé àlùbáríkà mùdírù náà ni àwọn fi ń ṣe gbogbo táwọn ti ń ṣe bọ̀ wọlé iyadhu billah. So mo wá rí nígbẹ̀yìn fídíò náà pé mùdírù wa ń sọ fún bàbá ọ̀tẹ̀ gẹ́gẹ́ bí gbogbo wa ṣe gbọ́ ipe tọ̀ ọlọ́run bó fi àlùbáríkà sí nǹkan náà. èmi rò pé mùdírù ló ní àlùbáríkà yín lọ́dọ̀, mùdírù tó wá ń sọ pé kọ́lọ́run bá fi àlùbáríkà sí abẹ́rẹ́ nǹkan wa. mùdírù bàbá ọ̀tẹ̀ sọ pé ẹ̀yin lẹ ní àlùbáríkà ọjọ́ tí wọ́n ṣí mọ́sálásí ọ̀hún àti gbogbo kò ṣe pé àlùbáríkà ẹ̀yọ̀kan gbogbo àlùbáríkà ọjọ́ náà ọwọ́ yín ló wà, ẹ̀yin lẹ ní, gẹ́gẹ́ bí bàbá ọ̀tẹ̀ ṣe sọ. kí ló dé tẹ̀yin wá ẹ̀ṣẹ̀ wá ń sọ pé kọ́lọ́run bá fi àlùbáríkà sí fún bàbá ọ̀tẹ̀? So ẹ̀yin lẹ bá bàbá ọ̀tẹ̀ fi àlùbáríkà sí báwọn, ní kò nídìí kẹpẹ ọlọ́run pé kọ́lọ́run bá fi àlùbáríkà sí. ẹ̀rákùn ká ní ibi tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́ tàwhídù tó jiná ni, tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́ ìsìláàmù tó jiná ni, ṣùgbọ́n ẹ kí irú àwọn mùdírù. ẹ jọ ṣé ọ̀rọ̀ orí pípé nìyẹn? ẹ rí i pé eléyìí kò sí ẹni tó lọ́pọlọ, wọ́n da màkàrónì sínú ọpọlọ rẹ̀ ni. ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run. ẹ má jà ṣe nǹkan pé mo sáfẹ́ wà lórí social media, mo sáfẹ́ wà lórí social media. ẹ jẹ́ ká mọ̀ nǹkan tá a mọ̀ sọ. ẹ̀wọ́ náà ṣe wáàsí tí ó túnú lé ṣe ò lè ṣe wáàsí tí ọkọ àtìyàwó tí wọ́n bá ń jà ò lè ṣe wáàsí kí wọ́n pè ọ́ lóde ó sì wí ní tó bá rí èèyàn tó pọ̀. kámẹ́rà ló ń wò nínú ilé tó rò bọ́ ọmọ wáàsí ṣe, kámẹ́rà ló ń wò nínú ilé tó rò bọ́ ọmọ ọ̀rọ̀ sọ. ṣe wáàsí jáde kó lọ ṣe wáàsí. ẹ má jẹ́ ká máa wò pé ńgbà tẹ́ ti rí kámẹ́rà ayédáyé kámẹ́rà pé o ti wá mọ wáàsí ṣe, wọ́n ti wá mọ̀ lórí kámẹ́rà. ọ̀tọ̀ nípa ẹni tí wọ́n mọ̀ lórí fóònù, ọ̀tọ̀ lẹni tí wọ́n mọ̀ lójú ayé táwọn èèyàn ti mọ̀ tán ti dá mọ̀. gbogbo ẹ tó bá ti sọ pé òun fẹ́ fìyàn gùnkè láláburú, òun tóun náà padà jábọ́ kẹ́yìn. ẹ lọ change. ọ̀rọ̀ tó ń trend lánàá wọ́n náà wá rí pé ó ń trend. kí ni mo lè sọ nínú ọ̀rọ̀ yìí pé tí màá fi sọ nǹkan tí ò dá sí wọn táwọn èèyàn náà fi wo ti tèmi. èèyàn parí ilé kéwú, èèyàn parí mọ́sálásí, ó wá sọ pé òun lọ bá yẹn pítọ̀ ẹ wá bá mi fa àlùbáríkà sí. ẹni tó ti wà bá náà tọ́kútà ọlọ́run ló ní àlùbáríkà lọ́dọ̀, ọlọ́run ó bọ̀ fi àlùbáríkà sí. kí wá nìkan tó lé ń bẹ̀ tó sọ pé mùdírù ló ní àlùbáríkà. ọ̀rọ̀ lára ń bẹ fún yín o. ògbó bí tẹ́ bá bìlọ́ǹgì sí tí wọn kọ́ yín báyìí, ọ̀rọ̀ lára ń bẹ fún yín. ọ̀rọ̀ lára ń bẹ fún yín. bàbá ọ̀tẹ̀ kò ní bàjẹ́, mọ́sálásí yín ò ní dàrú, gbogbo àwọn ọmọ ilé kéwú náà tẹ́ fẹ́ kó jọ kò ní dàrú. gbogbo ẹ tó bá lápọ́nlé láyé ọlọ́run náà mọ̀ sápọ́nlé rẹ̀ ni. gbogbo ẹ tí bá ń wá pé jẹ́ kí n gbé kíní ìfẹ́ nìyí kó jẹ́ nǹkan yìí fún ọlọ́run náà mọ̀ bu ẹnìyẹn níyì ni. wa alaikum salam wa rahmatullahi wa barakatuh.